sex tape Laide Bakare ló jáde mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ṣé mo kò ṣoṣo mistake jáde ni because ẹni yẹn jọ yín mi fẹ́ believe pé ẹ̀yin ni. Sister mi àwọn eléyìí wọ́n lọ gbé abẹ́ burúkú kò mọ̀ báyìí táwọn abẹ́ yẹn tẹ́kábẹ́ yẹn fine bá gbà. Ẹ bá claim ẹ̀. Mo bá ti claim ẹ̀ nítorí pé whichever way ọjà àtú. Aya. Nítorí wípé bí mo ṣe pọ́n yìí tí wọ́n bá rí bó ṣe rí gangan tó bá jẹ́ ọ̀nà fẹ̀ síta yẹn mo ṣoríire nù. Grab your copy. Nítorí bó ṣe nífẹ̀ẹ́ débẹ̀ mo fẹ́ wò wọ́n bí ìyá èèyàn tó bá rí. Orin bú oríire oṣù mẹ́ta ni lẹ́yìn oṣù mẹ́ta ìgbà tún ṣẹlẹ̀ wọ́n tún mú tẹlòmíì gbọ́ bó kàn jẹ́ pé ìtọ́ gbé síta yẹn kò ó pin yẹn kan ẹ bá máa tún gbé mi jáde ẹjọ́ mi ní kẹ́ máa fún mi ní ẹ̀bùn ìjẹ́ kó fine ẹsẹ̀ jẹ́ kó jọ gbá bóyá kí n kàn tiẹ̀ ẹni tó bá fẹ́ ṣe é gan bóyá kí n mú tèmi gangan fún. When I got involved with my ex-boyfriend that we came together, we have kids, we have home, I believe I was settled until nothing happened, nothing serious, and the next thing is get out of my house. And get out of my house without metamorphose to me sleeping in my office, trying to, before you got yourself before I got myself balanced. Well, this conversation goes on, and women will say, oh, when he cheats, so I will cheat too. Or when he cheats, so I will pack out. I will say, don't pack out, but you can cheat. So if Bobo cheat on you now, you cheat on him back. You should bother not cheat. I will. If he cheats on you. Of course, I will. Káàbọ̀ padà sórí ètò wa ètò Yín Mọ̀mọ́ náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ dé àti ìlọ́jìnà. Inú mi dùn lénìí nítorí pé obìnrin arẹwà bíi tèmi náà ni wọ́n wá sórí ètò ni mo gbà lálejò lénìí ní ẹnu iṣẹ́ wọn pọ̀ ojú òṣùwọ̀n. Tá bá ń sọ wípé obìnrin tó rẹwà tó tún lọ́pọlọ àwọn náà wọ́n wà ń bẹ̀. Tá bá tiẹ̀ tún wá sọ wípé ẹni tó mọ̀wò tó ń ṣòwò tó wò tún gbè wọ́n tún wà ń bẹ̀ náà. Tẹ́ bá wá ń béèrè lọ́wọ́ àwọn obìnrin, what do you bring to the table? Is that not an insult? Irú àwọn ilé ìkọ́lẹ̀ ń béèrè pé what do you bring to the table because they own a table. Ìyẹn tó wá ń kọ́ wọn ò tí ì get ibi tí mo lọ ibi tí mo dẹ̀ ń lọ ọ̀nà ọ̀dọ̀ alájà tí ò kọ́ mọ́ ni alájà tó ṣàtàṣàtà alájà tó dààmú alájà tó wà ń bẹ alájà tó gègé ẹ̀yẹ̀ ẹ̀wọ̀ ẹ̀ bá mi kí Alhaja Laide ọmọ Bakare ṣe wà dáadáa. Adúpẹ́ ṣé dáadáa lábá yín. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. You're so pretty. See your white set of teeth. Yeah, it will be smile. Now is the endorsement for toothpaste. We'll be doing because if you just give them that smile like this smile can melt any man's heart. Oh my God. Tó bá yẹ pé mo jọkùnrin ni. Tó bá yẹ pé mo jọkùnrin. Àbí kí n fẹ́ yín fọba Saudi ni. Ó lọ. Mi ti débi tí mo ń lọ, mi ti dúró. Tá bá fẹ́ yín fọba Saudi by prenup yín by 100 million. Owó yẹn náà tún. Ẹ̀yin tẹ́ láìkí owó. Alájà rẹ̀ owó rẹ̀, alájà tí ò common. Ṣàlàyé alábá yín. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Sister Dami. Very own. Sister Dami. Ó pọ̀ yìí. Ó dà, ẹ jẹ́ ká o, ọdún ní kí n ṣàìmọ̀ fòlókù rárá. Tá bá ka, lè ka first 10. Kí Laide Bakare máa wà nínú list yẹn ṣá. Báwo lẹ ṣe ti ṣe? How have you been sustaining fame and money? Ẹlòmíì lè sustain owó, kò lè sustain fame. Ẹlòmíì lè sustain fame, kò lè sustain owó. Báwo lẹ̀yin ṣe ń ṣe? Enlighten wa. That's a very important question. Sustainability. Ọlọ́run ni o. And apart from Ọlọ́run, ìtẹ́lọ́rùn. Then ìtẹ́lọ́rùn ni mo fi pọ̀ jù ńbẹ̀. Torí pé most people tó jẹ́ wípé wọ́n find it, wọ́n máa ń miss ẹ̀. Nítorí wípé wọn ò ní ìtẹ́lọ́rùn ni. Ìgbà míì ibi tá à ń lọ tá bá wà focused distractions oríṣiríṣi máa yọ wá but tí o bá ti mọ̀ wípé this is my goal nǹkan tí mo fẹ́ rè nǹkan tí mo fẹ́ ṣe rè
in the next 5 years mo ti fẹ́ achieve A, B and C in the next 10 years bí tí mo fẹ́ kí n wà nìyí tí wọ́n bá ti position rẹ̀ láti lẹ̀ even tó bá ti ń di gbogbo àwọn ìgbà tí distractions yẹn fẹ́ máa wọlé wá èèyàn máa ń láti fọpọlọ ṣe láti ti keep head up and keep moving so mo sọ wípé kò easy àfẹn tó lọ́n bá fún ṣe torí pé ìgbà míì ẹlòmíì fame máa kó sí lórí ẹlòmíì owó máa kó sí lórí á bẹ̀rẹ̀ sí ní wùwà oníwà á fi pòun lòún da tó yẹn òun lòún mọṣẹ́ yẹn ṣe tó yẹn òun good gun acting òun beautiful òun lẹ́wà òun ṣe òun so ó kàn máa á kó sí lórí á ṣe yánmayàmá láti ṣe yánmayàmá ẹ̀ báyìí àwọn àjàlẹ́gba wọ́n ti jàlẹ́gba tí ẹ bá nìyẹn ló bá di pé kí ló ń ṣẹlẹ̀ ààrẹ dákọ́jà yìí kọ́ torí kò mọ̀ wọn ara ẹ̀ ni torí kò mọ̀ wọn ara ẹ̀ ni. wọ́n ní alágẹmọ tó ń yọrìn ìkún pa ábílẹ̀tà sí ọpọlọ tó ń jọrọ ẹ̀ mọ́lẹ̀ tó ṣe bí òwe ẹ̀yìn àgbàlagbà. òwe yẹn kẹ̀dẹ̀ rèé mo love ẹ̀gbọ́n ó bá kọ́ tá à ń sọ yìí lọ. sustainability tẹ́ ń sọ ṣé ní kí n sọ pé question bí tẹ́ fi bẹ̀rẹ̀ ibi tó lágbára ni. àgàgà lẹ́nu ọjọ́ mẹ́ta ìdíwé táwọn ọpọlọ ṣe máa ń jọra wọn mọ́lẹ̀. my sister. ó tún lórúkọ wọn máa ń pè ní trending tó bá ti fẹ́ trend báyìí wọ́n máa kí wèrè tó wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe wèrè wọ́n á máa wá ṣe wọ́n á máa wá yínú. wọ́n á máa ṣe nǹkan á tún máa ṣe wọ́n. wà wá wọ́ndà wípé àtúbọ̀tán wà lójú ara ẹ̀ òun fly òun trend. tí ò dẹ̀ lọ títí. tí wàá jẹ ẹgbàá tó rọ́ máa padà ó máa ń lẹ́yìn. ó máa wẹ̀tẹ̀ àmọ́ rorò ń bọ̀ wá dógbò gbogbo wa yìí náà kọ́ lọ́n ṣàánú wa. apart from èèyàn ti ẹ̀dàgbà yàn kéré bó kò sí nínú níṣẹ́ ní ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn religion is character is religion kò ṣẹ̀ṣẹ̀ dìgbà téèyàn bá ti mọ̀ wọ́n ara ẹ̀ tó nítẹ́lọ́rùn just be right it's not until téèyàn bá go haywire kò tó iṣẹ́ ti yẹ àfẹn tí ò bá ní nǹkan gidi tó fẹ́ fún àwọn èèyàn tó ò bá ti ní ọpọlọ ò wà creative kò ń ṣe pé ò dára ẹ lójú kò ṣe pé ò lọ títí náà so àwọn èèyàn kàn máa pick oríṣiríṣi tó bá ń ṣẹlẹ̀ ní dédé ìgbà yẹn á kàn máa ṣe bẹ́ẹ̀ so sustainability yẹn náà là ń sọ wípé ó wà important mo dẹ̀ máa rọ àwọn tó ń ṣiṣẹ́ àbí tó ń wà famous pé kí wọ́n kàn wà right. kàn wà right. ó lè look like that's too subtle but ó máa ń pé. that's too subtle yẹn ṣé ìdí nìyẹn tó fi máa sọ wípé àwọn obìnrin ní industry wa yìí wọ́n lówó lọ́wọ́ jà àwọn ọkùnrin lọ wọ́n ní connection wọ́n mọ̀ọ̀yàn àbí businesses tí púpọ̀ nínú yín tún fi gbáǹdì pé ẹ jẹ́ ká ṣáàtò mọ́ ẹ jẹ́ ká yí mọ́ èwo gangan ló ń gbé àwọn obìnrin ju àwọn ọkùnrin lọ. ok nǹkan tó ń gbé ọkùnrin. tó ń gbé obìnrin ju ọkùnrin lọ is it this sustainability of being famous in the entertainment industry. Everywhere ni. Everywhere ni. ẹ jẹ́ àwo kí ló tẹ́ fi sọ pé everywhere. ok nǹkan tí mo sọ pé everywhere ni wípé kò sí profession náà tó jẹ́ ọkùnrin àti obìnrin mi ò wá lè sọ ibi tí wọ́n ti ń lurin o bíi mẹkáníkà àwọn tó máa jẹ́ṣẹ́ àfiṣọ́ṣe tó kì í ṣiṣẹ́ tó wà ní ìwọ̀nba. so maybe but everywhere ni even ní banking sector kò sí ní náà ni àwọn obìnrin náà máa ń jẹ́ marketers àwọn náà máa ń strike deal wa àwọn ọdẹ náà lọ máa ń everywhere ni ó kàn jẹ́ wípé because tí èèyàn bá ti wà famous tó jẹ́ public person kò sí ní náà ni àbáwọn tó bá like láti máa gbé olólùfẹ́ wọn síta tó bá wà ní love ṣe mọ̀ pé ìfẹ́ fọ́jú ẹlòmíì tó bá ti wà ní love báyìí sìn wọ́n máa gbé wọn síta ni àárọ̀ wọ́n á jọ ya fọ́tò wọ́n á jọ yí bírí wọ́n á jọ yí bìrì ọ̀sán ibi tó bá lọ ìtàn jẹ ìtàn dé ó máa gbé wọn nú so ibi tó ti ń gbé wọn nú yẹn bí àtìkọ́ bá tún ṣẹlẹ̀ so ká tó mọ̀ àwọn èèyàn follow up pẹ̀lú àwọn ọkùnrin tó ń wà life wọn tọ́jọ́ ń lọ tọ́jọ́ ń bọ̀ tọ́jọ́ ń lọ so wọ́n á tag wọn pé aṣẹ́wó ni wọ́n like ọkùnrin jù wọ́n ti mọ̀ pé nítorí wípé wọ́n jump from one ọkùnrin to other òun ni ó wà behind success story wọn but in most cases not really so everywhere ni obìnrin máa wà favoured ju ọkùnrin ẹ̀ dẹ̀ pé obìnrin náà má tètè ń dàgbà ẹ̀ dẹ̀ pé tá bá ń dàgbà bọ̀ tá bá rí ọkùnrin 14-15 years àti obìnrin yẹn á ti look mature dáadáa á dẹ̀ ti wà attractive á ti máa wojú àwọn èèyàn wọ́n á ti máa rí ojú sí lára wọ́n ti máa rí ọkùnrin yẹn wọ́n ní ti rí ó sì máa dàbí bébí. èèyàn kan tiẹ̀ sọ́jọ́ kan ní àwọn obìnrin 15 àtọkùnrin 15 wọn kì í ṣẹgbẹ́. so èmi feel pé ó contribute
sí nǹkan tó máa ń sọ wípé wá tẹ̀lé pé because a máa ń gbọ́ náà àwọn obìnrin yẹn àwọn náà máa ń wà successful ju àwọn ọkùnrin tó dẹ̀ wà successful náà pọ̀ o ìbọn àwọn ọkùnrin ò ń ṣe làwùlàwù. Àwọn ọkùnrin tó wà successful náà wọ́n wà dáadáa. Ìbá díẹ̀ nù wọn ló mọ̀ pé ẹni tó bá lọ́pọlọ ó máa calm down. It's not even of the nature of a man ní ìgbésí ayé wa yìí láti wà too loud. But obìnrin tó bá make up lásán gan tó wégele tó fine tó báyìí wọ́n ti tẹ̀mú ẹ̀ pé there must be something. Then àwọn obìnrin mìíràn dẹ̀ wà nǹkan kéékèèké tó máa ṣe ayé gbọ́dọ̀ rí. Mo jẹ ṣàwámà lè ní gbọ́dọ̀ mọ̀. Èmi ni mo jẹ gbin lé ní wọn gbọ́dọ̀ rí. So gbogbo nǹkan míì náà dẹ́gbẹ́ lómi for instance recently kọ́kọ́ ṣẹlẹ̀ tó yẹ pé ó yà mí lẹ́nu. Mo wá àwọn entertainers tó yẹ pé wọ́n travel abẹ́rẹ́ lómi wà London ló wà kíríkan wọ́n á bọ́ sórí street of London wọ́n á máa ya fọ́tò wọ́n á máa kọrin wọ́n á máa ṣe drama lórí wọn gbé Probably because you've been traveling for a long time. So òun náà ni mo sọ wípé so àwọn tó kù náà nǹkan míì náà máa ń ṣẹlẹ̀ so ẹlòmíì àwọn tí kan bá ti jọ lójú á ṣe yàmàyàmà gan so àwọn àdàkọ ọ máa fake it until they make it so àwọn àdàbẹ pé big deal so ìgbà mi ó dẹ̀ máa ń ní positive impact lára wọn so ẹ mọ̀ pé tí nǹkan tí wọ́n bá dẹ̀ ti ṣe tó bá ti pé ẹ máa tẹra mọ́ ni. owó ti jáde ń bẹ̀ what are you talking Adéyanjú lòun ò sí létà ló láì díà nobody owó ló sọ̀rọ̀ nìyẹn. mo yà yẹn náà sì máa ń ṣẹlẹ̀. ẹ wá jẹ́ ká wo social media bad publicity how has it affected you negatively or positively? It hasn't in any way. Honestly, it hasn't. And I'll tell you why. Mo ti ní experience yẹn láti kékeré. Yes, tó jẹ́ pé growing up for me, I was still in my father's house. I was still like young, barely 19, between the ages of 19 to 21 or 18 pàápàá. Ni mo ti mọ bí negativity yẹn ṣe máa ń walk around famous person. Because mo rí báyìí ni pé wọ́n máa ń dìídì. They need you to earn money. And it's all about the bad story about you. Ló lè earn wọn ní nǹkan. So mo máa ń so kò sí ní bó ṣe lè ṣẹlẹ̀. Mi ò ń feel bad about it because mo máa ń rí wípé business wọn náà ló ń ṣe. Because èèyàn ti pè mí rí tó sọ fún mi pé like I was 21. Tó ní like they kí ló ṣe fún yàn bye. The person was trying to get interview from me. I was busy and I'm like, mo busy ni. Only person actually said, I need all scandal about her. Dig it, find it, anyhow, make it up, let it happen. You understand? And for me, so you understand? Mo ti mọ̀ yẹn láti lẹ̀. So nísìnyí báyìí kò sí kò sí àbẹ́ sọ. Agree with it. So ó ti ó bá yín dàgbà. Nǹkan tí ó bá dẹ̀ ti pààyàn. It can only make you stronger. Yeah, it can only make you stronger. So then there is this, I don't know, maybe it's bad spirit or good spirit. You know, when they are dragging, giving you, in their mind, they think they are doing all sorts for you. But amazingly, time here, you know, you might be eyeing one contract or something on the coco, it might happen. So sometimes you don't even bother. Abi is blessing in disguise. Abi blessing, you understand? Abi, come on, come on, ẹ jẹ́ ká dáre dúró náà kó máa lọ bẹ́ẹ̀ ẹ tí wò pé ìgbà mi ló tọ ìwé kí àbí kí n tún lọ ṣe mí àbí bóyá kí n tún tìka bọ̀ wọ́n lójú bẹ́ẹ̀ ni. To the extent that recently àwọn èèyàn ti sọ di iṣẹ́ o àwọn èèyàn ti sọ di iṣẹ́ wọn kàn ṣáàfẹ́ wọn kàn máa ọ́nà artist kan ló ń kú lẹ́nu jẹ́ mẹ́ta ní tí ẹ̀rọ ti èèyàn kan ní tó bá jẹ́ bàbá Mohbad di bàbá wọ́n ti sin ẹ́ tán. I saw something like that. Yeah, for the Mola dips, yes. Yeah, so just pé kò ní ìtumọ̀ mọ́ but people still enjoy it though. People still love to read because any tó bá gbé dé bá wọn máa fi pé tó bá ti fún ní headline yẹn báyìí wọn máa fi pé àwọn ti fẹ́ sọ secret yẹn. So but at least that's where people go. And tàbá dẹ̀ wo kinní kan wà very much ẹni tó máa ń jà nílé kìíní jà nílé kejì jà nílé kẹta èrò máa ń pọ̀ mí àwọn yẹn máa sọ kí ló àwọn ọlọ́kọ̀ọ́ra wọn lórí wọ́n ti gbé àwọn ṣe pé ó yá wọ́n ti túra wọn sí èrò máa wà ń bẹ̀. So I think bó ti wà láti tètè kọ́ ṣe bẹ́ẹ̀ ni ó sì máa rí ayé àìnípẹ̀kun. Lórí ètò Oyinmomo lẹ́ni à ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa àwa obìnrin iṣẹ́ wa particularly kí là ń contribute. Ṣé mo rí pé lẹ́nu mọ́jọ́ mẹ́ta àwọn èèyàn adáṣà pé what are you bringing to the table? Do you think it's even a good phrase kéèyàn máa check out nínú relationship ọkùnrin àti obìnrin pé okay what are you bringing to the table? Well, ó depend lórí ọkùnrin yẹn àbóbìnrin yẹn. How do you mean? Thank you. Ẹlòmíì tó bá fi pọ́n wà incomplete. Ó need someone to actually complete him or her. Okay. Ó feel pé òun weak sáwọn ibì kan ó ti tètè mọ́ra ẹ̀ ó ti tètè mọ̀ wípé òun ní àwọn weaknesses tó jẹ́ pé òun need that other party
to be completed. Even you understand. I've never seen myself like that. Never ever. So I don't know why. It's not like I'm perfect, but me, I'm berry. So I don't do that. It's okay. What are you bringing to the meeting? I don't even understand that phrase. But averagely, what should a woman bring to the table in a relationship? Number one, love, commitment, trust, crying shoulder, listening ear, a lot of things that can that can actually make the should a woman financially support a man in a home? Is it supposed to be something that should be done, or something that she can just give, he needs something, but or you make it constant that I must be a part of it in this week? Where there's true love, it's very possible. True love. Ibi tí ó bá ti sí ìfẹ́ wà difficult. But ibi tí ìfẹ́ bá wà tí àwọn méjèèjì tí ìfẹ́ àìṣẹ̀tàn wà láàárín àwọn méjèèjì kò ní really nítumọ̀. But ayé ìsinyìí generally marriage nígbà mí na scam. Ẹni tí ò nífẹ̀ẹ́ dénúdénú dọ́kàndọ́kàn á kàn wá gbé ẹ mọ́ra. A kàn wo advantage kankan tó ń lè rí being married to you. Ó ti wù ẹ́ tó ń ti size ẹ up, ó ti wo àǹfààní, ó ti wo gbogbo ẹ̀. A kàn but fún nǹkan tí yàn fi irọ́ build tó fi ìpìlẹ̀ ṣe ò dá, definitely o máa ní problem. Ilé ta fi tó irọ́ mọ́ ni. So a máa di wípé èmi ni mò ń tọ́jú nílé, èmi ni mò ń ṣe, a máa kanra, a máa ṣe gbogbo ẹ̀. Tó ló ti mọ̀ wípé bọ̀bọ́ yẹn náà ìwà ẹ̀ ò straight, òun kàn ń ṣe ni, òun ló máa ń fàjà. But bí tí true love bá wà, wọ́n máa ṣe effortlessly. Ìyẹn ò ní mọ̀ because o trust ọkọ ọkọ, trust ẹjọ́ mọ́ra yín tán. See finish enter. So 100%, whether I marry be 7 to 8% of àwọn couple bẹ́ẹ̀ yẹn. Of course, why not? Only help ara wọn. Because ẹlòmíì lè wrong tó yẹ pé tóbìnrin tó bá fi pọ́n wá supportive, ó ń bá ọkọ sanwó school, ó ń ṣe ó mọ̀, ọkọ dẹ̀ ló ń kó fún girlfriend níta, ó dẹ̀ ló ń fún obìnrin yẹn dẹ̀ ẹ̀ ṣe kò balance, ó dẹ̀ wà pẹ̀lú obìnrin náà bẹ́ẹ̀ náà. So mo sọ pé kò sí kan tó bá di níbi tí true love bá wà táwọn méjì tọ́jọ́ wà open síra wọn. Just like you are a true lover, you are a very hopeless romantic lover. Because tell us about your love life. Let's know. What do you think about when you want to have a relationship? Tẹ́ bá fẹ́ yan ọkùnrin kí lè máa kọ́kọ́ wò. Though èmi máa sọ pé outward appearance ló máa kọ́kọ́ lead wa see the next conversation tá fi máa mọ̀ irú èèyàn wo ló jẹ́ inward. What's it for you? For me, of course, the good look. Then next is IQ. You like fine boy. You like fine boy. It has to be presentable, handsome, God fear. If you don't fear God, may fear person. Very important. Ọlọ́run sọ pé ká kọ́kọ́ bẹ̀rù èèyàn kan tó bẹ̀rù èèyàn ló burú jù. Okay, so for me, good look does this for me. Then intellect, I love my man to be very intelligent. Then God fearing. Then what again? Yeah. Goes on and on. Supportive. Goes on and on, honestly. A cheating partner or a wife beater? Which one can you manage? All men cheat. Yes. It's not me that say it. Don't point at 100. All men cheat. Affirmatively. 100. Plus your daddy and my daddy. Laide Bakare. Akare máa gbé wálé ni àwọn eléyìí tí ẹ ń ṣe pé táwọn àgbé wálé máa kò sọ̀rọ̀. Ọmọ tí ò bá tẹ́ lọ́rùn. Gan bá tẹ́ yín lọ́rùn gan ni. Ó ti ẹ̀ gbọ́dọ̀ tẹ́ yín lọ́rùn. So I go really ṣé ọkùnrin kan wà tí ò kì í cheat ṣá. Well, this conversation goes on and women will say, oh, when he cheats, I will cheat too. Or when he cheats, I will pack out. I will say don't pack out, but you can cheat. Okay. Yeah, you don't pack out. You don't have to pack out, but you can also cheat. But you have to do it with all level of maturity and... So if Bobo cheat on you now, you cheat on him back. Abi you should bother not cheat. I will. If he cheats on you. Of course, I will. Alájà, ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín. Ẹnu mọ́jọ́ mẹ́ta kan, ó dà pé bí ọdún tó kọjá. A kò dédé rí páàjí. Everybody there to be sọ pé òní, òní kí lẹ̀ ń pín, kí lẹ̀ ń wò tá tún ní. Ló bá ní sex tape Laide Bakare ló jáde, mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀.
ṣé mo kò ṣoṣo mistake jáde ni àbí wọ́n release àbí wà lára home video tó fẹ́ release tó kọ́ lọ release bẹ̀ yẹn ṣáájú kó because ẹni yẹn jọ yín mi ìfẹ́ believe pé yín ni but tó bá jẹ́ yín náà ni ẹgbẹ́ owó díẹ̀ ni kí ló ṣẹlẹ̀ gangan ẹ já wa tán ẹ má parọ́ ogún rè ẹ má parọ́. Irọ́ ò mú mi lára kí n máa pa. Àgbàlagbà tẹ̀ ń parọ́. Àbí torí pé òótọ́ mi ò láti tí ìsọ̀tà fẹ́ máa parọ́ irọ́ gbogbo wa débi kankan. Nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ nílé ayé yìí èèyàn máa dé level kan ó máa mọ̀ pé ayé tún wà ayé pé gbà di ọ̀la tí mò ń sọ yìí ọ̀la mo sì máa ń wọ́ndà pé báwo ló ṣe ṣẹlẹ̀ position tí mi ò sí rí láyé mi báwo ló ṣe London ni mo wà America mo wà èèyàn kan pè mí yan oúnjẹ tó máa ń pè mí ẹni náà wà láti London ó pè láti London ó ti pè á ti pàgọ́ mi tó 10-15 times àwọn ti pọ̀ jù yẹn lọ ó yà wọ́n pé bàtí máa jí ti máa rí torí time difference California ni mo wà so I need 9 hours difference sí Nigeria so pé so ó wá make sure wípé ó fẹ́ sọ fún mi ni that is why from the beginning of everything ó jẹ́ drama ó níyàlẹ́nu ó lè jẹ́ kí èèyàn ẹ̀wọ̀n bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pé báwo la ṣe máa ṣe scandal kí so ẹyọ kan tí mo máa sọ wípé kì í ṣe the image tó ń gbé síta because èmi kọ́ ni mo wà ń bẹ̀ but the motive behind it ṣé mo pẹ́ lómi máa ń rí máa wò wípé èmi mi ò lọ́rẹ̀ẹ́ mi ò lọ́ta mo ránṣẹ́ ní omi mọ yan mi kódà ń gbà mí gan as a celebrity gan tó bá ti rí pàtàkì ṣọ́ọ̀ṣì máa pọ̀ jù lórí ẹ̀kọ́ yan tó ń ṣe òpọ̀ wà á tún calm down pé mo náwọn kan tí mò ń ṣe mò ń bọ̀ náà tí mi tẹ́lẹ̀ mi ò lè ṣe so wọ́n wá wò pé kí ló lè fà á sísítà mi àwọn eléyìí wọ́n lọ gbé abẹ́ burúkú kò mọ̀ báyìí táwọn abẹ́ yìí tẹ́kábẹ́ yẹn fine mi bá gbà. ẹ bá claim ẹ. mo bá tiẹ̀ claim ẹ nítorí pé whichever way ọjà àtú. aya ata aspakọ wọn aṣáná síbẹ̀. ṣe òótọ́ ọ̀rọ̀ délẹ̀. òótọ́ ọ̀nà bí ìsọkúsọ ni. bí ìsọkúsọ ni nítorí wípé bí mo ṣe pọ́n yìí tí wọ́n bá rí bó ṣe rí gangan tó bá jẹ́ ọ̀nà fẹ̀ síta yẹn mo ṣoríire nù nítorí bí ò ṣe nífẹ̀ẹ́ débẹ̀ mo fẹ́ wò wọn bí ìyá èèyàn tó bá rí àmì ilé wọn tẹ bá ń gbọ́ èèyàn mọ̀ kàn. Pinyikin ọlọ́ṣàánú. ó tàdí wọ́lọ́wọ́lọ́ ṣé technology náà fi position ní orí kan tó fẹ́ jorí Laide Bakare wọ́n ṣàjọ àtàrà àtòrí wọn jọ pọ̀ lẹ́nìyẹn ní ẹ bọ̀ pé nìyẹn ṣe pé níṣẹ́ bí ní mi ò ṣé ní tẹ́ni náà sẹ́ndì ẹ̀bẹ̀ tó ṣe kó ṣe tẹ́ni ṣé tẹ́ni tó kọ́kọ́ kọ̀ ọ́ yìí mo ṣe èèwọ̀ kọ́ tàṣẹ yìí pé kẹ́ẹ̀ níbo ebi gbé mi torí láti inú picture yẹn gan irun tí wàá kọ́ wò pé kí ló dé tó jẹ́ pé ìtẹ́ fẹ́ sọ sí gbòòrò rẹ̀ ṣé ẹ fẹ́ kó kí bẹ́ẹ̀ gíràn ni nígbà tí a bá gbé eléyìí síbẹ̀ àbí mọ́tìfù yìí yẹn mi ò tí ì mọ̀. àbẹ báyọ̀ kan jà sí táìmù yẹn tó ní àwárí o tẹ́yìn òwà mọ́ ẹ́sítẹ́ǹ tẹ́ máa rí tó. kò wá sí. ẹ báyọ̀ dòwò pọ̀ tí gbọ́n mi sí omi ò tó àbíkọ́. so bó ṣì máa ń ṣé mo bó ṣe èdè jókòó èdè mú bá ẹ mórí ẹ mọ́rùn orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ẹjọ́ pọ̀ wọ́n wá lọ wá píkṣọ̀ kan tó jọ mí tó jẹ́ tèmi gangan wọ́n wá jọ ọ́ mọ́ wọ́n wá ń sọ pé wọ́n wá tún wá story sábẹ́ wọ́n tún fi story sí pé lágbájá o tàmẹ̀rú yóò fẹ́ yọ̀kan bí kan òkùgbà tó wá fẹ́ tán o wá fẹ́ bójú ẹni yẹn jẹ́bẹ́ ni yẹn ṣe wò wípé ìwọ kẹ̀kiri kan ó bá fún mi ní ìtò fine àbí tó jẹ́ tèmi gan. wá wo bóyá mi ní ṣáàsì pé mi gangan ni. kò má tá orin bú oríire oṣù mẹ́ta ni lẹ́yìn oṣù mẹ́ta ìgbà tún ṣẹlẹ̀ wọ́n tún mú tẹlòmíì gbọ́ bó kàn jẹ́ pé ìtọ́gbé síta yẹn kò ó pin yẹn kàn ẹ bá máa tún gbé mi jáde ẹjọ́ mi ní kẹ́ máa fún mi ní ẹ̀bọ̀ ìjẹ́ kó fine ẹsẹ̀ jẹ́ kó jọ bá kí n kàn tiẹ̀ ẹni tó bá fẹ́ ṣe é gan bá kí n mú tèmi gangan fún kí ìwọ wa kọ́ wa wo bẹ́ẹ̀ dẹ̀ ó ṣe tà. wọ́n á sanwó yẹn ni ẹ bá fún mi 1 billion. so basically nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni so ìgbà tí mo rí another because number one it wasn't me so kò tiẹ̀ mo kàn wọ́n pé àwọn ọlọ́run dá gbogbo ara ẹ̀ so don't forget that ó máa wá ní pé but why kí ló ń fẹ́ achieve kí ló ń fẹ́ fi ṣe
ó dẹ̀ ní the famous àwọn blogger tó jẹ́ pé àwọn ẹtì ọba ìlú àwọn wèrè òun ló ti wọ́kọ́ so to me ìyẹn mo sọ pé ayé pé gbà pé méjì ayé gbà kan á mọ bí oṣù àtàjẹ ṣe operate bọ́yẹn operate ní online internet lọ sí operate o. wọ́n ti change shop. wọ́n ti change shop o online lọ wà o wọ́n ò sí nínú gbọ́mọ́ wọ́n sọ pé oṣù àtàjẹ wọ́n ti gbọ́ internet náà wà. So bó ṣe ṣe yẹn kò ó sì ń jẹ́ ìyàlẹ́nu fún mi pé báwo ló ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe rí ṣe kí lẹ fẹ́ achieve ń díẹ̀ and honestly torí pé kò kí ń ṣe èmi so mi ò ríro kò fi mí bọ̀ ó tún kọ́ mi lọ́gbọ́n sí ni wípé mo ń láti jẹ́ kí security mi tight kí mo rí èèyàn tó fẹ́ wá bá mi lé èèyàn tó fẹ́ dé gbèrègbèrè ibi tí mò ń gbé kó má lọ kẹ̀kẹ́ kó kẹ̀ sí ibi tí èèyàn ń gbé àti ìgbà yẹn mo jẹ́ kí secure because èèyàn tó wà capable àti lọ gbé abẹ́ burúkú abẹ́ tó dí pẹ̀tà abẹ́ pìyìnkìn abẹ́ yẹn ò dá o tó lọ gbé tó wá lọ ń dókítà ojú tèmi tẹ ṣàfẹ́ push narrative pé mi ni tipátipá ti kúùkù kò sí nǹkan tẹ́ lè ṣe so ó jẹ́ kí n think far wọn lọ máa sọ pé ọpẹ́lọpẹ́ àṣebí ṣé tí àṣebí bá rò pé òun ṣe nǹkan tí ò dáa kò ń work bẹ́ẹ̀ irú èmi for instance nísìn mo jẹ́ ẹ̀kọ́ tó yẹ pé in my life mi ò ever rò rí láyé mi pé mo fẹ́ think of building house not to talk of houses for myself because I always believe in marriage growing up so I believe I have to be with my husband and my kids and when I got involved with my ex-boyfriend that we came together we have kids we have home I believe I was settled until nothing happened nothing serious and the next thing is get out of my house. And get out of my house without metamorphose to me sleeping in my office, trying to, before. Got yourself before I got myself balanced. And I found out, and that is what actually lured me into real estate businesses, start building houses, selling houses. And I'm like, okay, if that get out of my house, what would I, of course, all these things that could be simple to find fit so you understand what I mean? So for me, I want to be pé oh man, it's always a blessing in disguise. It's always a blessing in disguise. So ìyẹn ó jẹ́ kí tight security gan débi tí yóò rò dé because àwọn tó lè ṣerú kan báyìí kàn má lọ wá kẹ́ǹkan burúkú tó yẹ mo ṣe ń sọ lórí mídíà o àwọn lọ kẹ́ǹkan burúkú ẹjọ́ lórí ẹ̀ gbogbo security ibi tá à ń gbé ilé gbogbo ẹ̀ la tún mú lókùnkún dùn torí kíni maybe they can do and do but honestly àwọn tó ṣerú iṣẹ́ yẹn mi ro sí mi ṣe lè ro because it's just too extreme it's wild. Yeah. It's wild. So irú èmi yìí green máa ń fi pé mi gbàgànjà mi ò lọ́tà ọ̀tá pọ̀ o wọ́n yà wèrè gan. ẹ wo tọ́mọ́tò kò tó alájà tí ó kọ́ mọ́ lẹ́rìn I'm telling you we won't go anywhere because a kàn mú wọnú ara wọn jọ sínú ara wọn ni alájà ẹ má jẹ́ kí a fi àkókò yín torí mo mọ̀ pé ṣáà ń wojú aago pé ọ̀nà sì pọ̀ tẹ̀ fẹ́ yà sí láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios wọ́n ní lóòótọ́ àwọn mọ̀ pé everything standard everything wà òkè àmọ́ kẹ́ má bínú lè pè yín ká má sọ pé àfi stomach infrastructure wọ́n ní kí a gbé fún yín pé ẹ ṣeun o tẹ́ ẹ wá o. ẹ ṣé gan-an ni àdúpẹ́ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí AK Media company tá a wà yìí iṣẹ́ yín ò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ Amen. àwọn àròkè o I really appreciate this. I thank you. Tẹ́ bá tún pè wá lọ́jọ́ mi àtúwọ̀ ẹ̀ má wọlé ẹ ti bribe wa. bẹ́ẹ̀ ti ṣe pè mí mò ń jẹ o àṣà mò ń jẹ. Tẹ́ bá tún àtújẹ yín ẹ ti bribe wa. tọ bribery and corruption ibi tó ti bẹ̀rẹ̀ ẹ̀yin wa lórí ètò ìmọ̀ọ́mọ́ ànírìnjù báyìí lọ lóòótọ́ òun ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ tó máa béèrè náà ikùn náà ń retí òfa ọ̀nà fún náà òun náà ń retí alájà tí ó common àwọn làgbà lálejò lórí ètò lẹ́ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín ní gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ẹ gbìyànjú láti fi ṣe rere lẹ̀ ẹ̀yin náà gbọ́ lẹ́nu obìnrin ẹ̀yin tẹ́ máa ń tẹ́ńbẹ́lú obìnrin ẹ̀yin tẹ́ máa ń fìpá obìnrin àjámọ́ nǹkankan ẹ̀yin tẹ́ máa wò pé what do we bring to the table we bring so much and more if only you give us the chance if only tẹ́ ẹ bá close the window pé kí lobìnrin fẹ́ ṣe obìnrin ṣe nǹkan tó dáa ẹ̀yin ọkùnrin tẹ́ dẹ̀ máa ń wò wípé ẹ̀bọ́bìnrin ni ẹ lè tẹ̀ wá báṣubàṣu kìkìsíkì ẹ calm down obìnrin can do and undo bá ṣe lè yín sókè la ṣe lè yín pin o
ẹni ríjà obìnrin o. Orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́. Káfíńrẹ́ àti ayọ̀ pàdé níjọ́ mìíràn gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín. Oúnjẹ tí ò bá kàn ẹ́ má jẹ, ibi tí wọn bá pìyẹ sí má lọ bẹ̀, ní tí ò bá kàn ẹ́ má dá sí. Ó ní jẹni tán wá ọdún ayọ̀ la máa ṣe o. Ire o. Ètò yìí gàlágà jù, Oyinmomo, ètò yìí gàlágà.